lábẹ́ igi òrombó níbẹ̀ la gbé ṣeré wa inú wa dùn ara wa yá lábẹ́ igi òrombó. Èèyàn mélòó ló rántí orin yìí? Orin tá a máa ń kọ nígbà tá a wà léwe. Inú wa ò mọ̀ dùn ní láṣẹ Elédùmarè ànírógun ìbànújẹ́. Mo tún kí yín káàbọ̀ sí abala àsọtọ̀ òwe Yorùbá pẹ̀lú Àmọ̀kẹ́ ọmọ bàbá Àbílí onílù ní ìlú Òkè-Ò. Tí ẹ bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa èdè àti gbogbo ohun tó rọ̀ mọ́ èdè Yorùbá pátá, ẹ dákun ẹ kàn sí mi. Kò síbikíbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti lè kẹ́kọ̀ọ́. Ìrọ̀rùn ló bá dé. Bóyá ẹ wá fẹ́ kí oríkì fún ọjọ́bí, ìyàwó, ìṣílé, ẹ kàn fẹ́ kí ẹni yẹn kórí wú tàbí ẹ fẹ́ kọ́ oríkì orílẹ̀ tí yín gan-an, ẹ dákun ẹ kàn sí mi. Òwe méjì la kó wá sí abala àsọtọ̀ òwe Yorùbá tòní o. Àkọ́kọ́, wọ́n ní a kì í gba àkàtà lọ́wọ́ akítì, kò sẹ́ni tó lè gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Kò sóhun tó ń jẹ́ bẹ́ẹ̀ o, ọ̀rẹ́ mi, ó yá tètè súnmọ́ bí, wá nǹkan fìdílé. Ẹ ní a kì í gba àkàkà lọ́wọ́ akítì. Kí ni mo wí? A kì í gba àkàkà lọ́wọ́ akítì, kò sẹ́ni tó lè gbalé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Mo lérò pé ìyún ó ti yé yín báwọn. Ẹ jẹ́ a wá bọ́ sí kejì. Ọ̀pọ̀lọpọ̀ ó ní àránjú dẹ̀kọ́ ọ̀bùn, ó tún dẹ́kun ẹ̀kéré. Rárá bẹ́ẹ̀ kọ́, àwé báyìí ni. A ní ká rọ́jú jẹ ẹ̀kọ́ ọ̀bùn, ó tún dá ẹ̀kọ́ ẹ̀kéré. Kí ni mo wí? A ní ká rọ́jú jẹ ẹ̀kọ́ ọ̀bùn, ó tún dá ẹ̀kọ́ ẹ̀kéré. Mo lérò wípé ẹ tún ti kọ́ nǹkan tuntun ní àsọtọ̀ òwe Yorùbá pẹ̀lú Àmọ̀kẹ́ yín ọmọ bàbá Àbílí onílù. Ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Kí Elédùmarè kó má kọ àṣeyọrí. Ire o.